A lady executive of a bank was charged with stealing 250 billion naira. She pleaded with the government, can I do plea bargain? I will return 194 billion naira. Now, and I'm saying all the money stolen by armed robbers since 1960 has not been equal to that. But we are then told by the ruling class, aided by imperialism, that everybody should mind his own business because of the fear. Onílé bí ẹkú ilé ẹ̀yin àgbààgbà ẹkú ètò mo dé mo sì ń júbà torí bọ́mọdé bá jí àsunkún oúnjẹ àwọn àgbà ò ní rìn láì wẹ̀wù. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹkú dédé àsìkò yìí o. Ẹja tún máa múra gbá taragbá ká máa múra gbá taràgbà ká máa mú gba àgbà nínú gba igbá ká máa fi fún gba àgbà lágbà tí ń bẹ́ ń digi ìgbàkígbà àgbàlagbà lè máa mú gba àgbà jẹ́ nínú gba igbá ní ìgbà ń ta gbangba ìta gbangba làátà gbangba tágbára làgbàrá fagbára agbára rẹ̀ gbà tá lágbára lọ ìta gbangba làbẹ́wé ajílé ti pé Ọlákúnlé Fásùgbà ló kọ mi ń wò sí ní ṣẹ̀ṣẹ̀ ewé tó tapá gágá lójú iná tí iná fi méwé igi oko jẹ àwọn ìràwọ̀ tó bá fojú lóṣù wọ́ ọ̀kànni ìdí nù tí ń ṣe máa ṣèbà fún ọba tó ju gbogbo ọba lọ kábíyèsí Elédùmarè ni bẹ́ẹ̀ ni ẹ máa ń bẹ lọ́hùn yìí bẹ́ẹ̀ yàn a ti ṣèbà fún Ọlọ́run mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá gbogbo ọmọ Yorùbá pátá ẹ̀lẹ́mbẹ̀ún gbogbo elétí tó mọ̀rọ̀ gbọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ síbi táàtù tí máa bára wa sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ògidì ọ̀rọ̀ lásìkò yìí ní ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní àti máa wò yìí o ẹ bá wa subscribe síbẹ̀ ẹ subscribe sí ẹ já gbogbo ìránnilétí yẹn bákan náà ẹ like àwọn fídíò wa kí ẹ sì drop comment yín síbẹ̀ ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ó yá kí kànàkànà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí já tó ń tòwó kí ṣòkòtò ètò máa túyà gbàǹṣó lóde nítorí pé àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó ti di àpérò wa ni bẹ́ẹ̀ ni àpérò tèmi ti ẹni ọ̀rọ̀ òbòsí ni ìbòsí ògínní tún ṣẹlẹ̀ níbo la dé dúró ńlẹ̀ Yorùbá níbo la ti ń bọ̀ ná ẹgbọ́n níbo la ń lọ ó yẹ ká béèrè wò 2023 tó ti ń sún mẹ́lẹ́ ó ti ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n kí ni ìpinnu wa kí ni ìgbésẹ̀ wa níbo là ń wakọ̀ ọ̀rọ̀ bọ̀ ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ lára tá a fẹ́ jíròrò lórí nìyẹn. Ẹ gbọ́ kí ni wọ́n ti sọ nípa Tinubu ta gan ni Tinubu onírúurú àlàyé làwọn èèyàn ti ṣe nípa Tinubu aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sókè ní ìsìn nípa ọ̀rọ̀ 2023 wòlíì kan wà pariwo rẹ̀ ń jáde síta dáadáa lẹ́nu àìpẹ́ yìí wòlíì Tibetan MKO Tibetan ó sọ nǹkan kan pa Tinubu àwọn àsọtẹ́lẹ̀ kan tó ti sọ láti bí ọdún kan sẹ́yìn tó ti ní ìmúṣẹ kí làwọn nǹkan yẹn kí làǹfààní tí Tinubu ó ṣe fún aláwọ̀ nílẹ̀ Yorùbá ṣówàṣá àbí òsì apá kan nìyẹn à ń bọ̀ ń bẹ̀ ẹ jẹ́ wọ́n àti bí ìbẹ̀rẹ̀ ojoojúmọ́ làwọn èèyàn sunkún àwọn èèyàn ń ké àwọn mẹ̀kúnnù ń ké pàápàá lórí itú táwọn báǹkì ń fi wọ́n pa kí ló dé ká fi owó síbi tọ́kàn wá ti máa balẹ̀ níta bá gbówó pamọ́ sílé ó léwu nítorí àwọn olè àníta bá ní ká máa gbówó rìn títì ó léwu ká tó fowó pamọ́ sí báǹkì kí ló dé tó jẹ́ pé ọkàn wo tó ní balẹ̀ pẹ̀lú owó wa ní báǹkì ní Nàìjíríà yìí wà á fowó sí báǹkì tó bá tún fẹ́ gba owó yẹn oògùn àbọ̀ lójú ẹ kí ló dé tó jẹ́ pé ilẹ̀ ti wà yìí ní gbogbo nǹkan ti máa ń nira kí ọmọ máa ṣerú lé bàbá ẹ̀ kéyìí tó lọ ṣerú nílé onílé kó tó sàjọ mọ tí ń bẹ ń lé lọ ṣe lórí ẹ̀
kọ́mọ máa ṣerú lé bàbá ẹ̀. Ẹ wo gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń tò sí báńkì lórí ojú mi rí yìí ojú mi rí tọ̀hún lórí ọ̀rọ̀ owó tí wọ́n fi sí báńkì. Kó o fowó sí báńkì kán máa jí owó èèyàn yọ lẹ́yìn ẹ̀. Báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin aláṣẹ báńkì? Wọ́n á yọ owó ẹlòmíì, wọ́n á ní kò wà traceable. Kò ṣe ní wà traceable. Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí ààbò lórí owó táwọn èèyàn fi sí báńkì yín? In fact, pẹ̀lú àwọn report tó ń tẹ̀ mí lọ́wọ́ lójoojúmọ́, ó burúkú jù, ó ń pààyàn lẹ́kún. Ẹni tó ti fojoojúmọ́ tó ti ṣe wàhálà ṣe kára láti kówó jọ láti fi ṣe nǹkan pàtàkì, tẹ́ mú wọ̀ ọ̀hún, tẹ́ gbá yọ. Àwọn adé báńkì oríṣiríṣi àtàmọ́mátàmọ̀ ni wọ́n máa fún 5,000 naira 10,000 naira tẹ́ ń yọ lórí àkáǹtì àwọn èèyàn wọ̀nyí. Ó ń pa wọ́n lára. Jókòó lábẹ́ ṣì yẹn dà. Ẹ̀yin náà ẹgbọ́n tí ọkùnrin yìí sọ, kó tó di pé àbọ̀ sórí ọ̀rọ̀ tí Fálànà sọ gangan, bọ́ kó tó di pé àbọ̀ síbẹ̀ yẹn àti ọ̀rọ̀ tí Tibetan sọ, ẹgbọ́n nǹkan tí ọkùnrin yìí tó sọ, ẹgbọ́ àlàyé ọ̀rọ̀ tó wáyé láàrin ọkùnrin àtẹ tó yọ owó ẹ̀ ní báǹkì. Ẹgbọ́n ọkùnrin yẹn ẹni tó jà ló lè ń bá sọ̀rọ̀ lórí fóònù. Ọgbọ́n tó ń ta láti rí ìjà lólè. Ó ní olè ilé ń bẹ láwọn báǹkì tí wọ́n fáwọn ní ìsọfúnni nípa ẹnìkọ̀ọ̀kan tó làwọn ń lò láti fi ja ẹnì táwọn bá jà lólè. Ó lóun rí information gbà láti báǹkì ni àti pé kò sí báǹkì tó ń lè má dòwò pọ̀ tó bá dọ̀rọ̀ kó òun jáde. Ẹ máa gbọ́. How did I get your details? It's the bank that gave it to me. So do I have problem? I don't have business with you. My God, you still have the effrontery. I will tell you the truth. Even you come with, I don't care, with battalions, I will still say it, and I will say it. And moreover, they can't even come to my gates, not to talk of to end. I can't come to your gate. You mean it? For the full Nigeria, anywhere, the 36 states, you people are too small. Even Buhari is too small. I'm the one that says it. In Neka, you still have the ability to be telling me that in my own personal account, my money, you still have the ability to be talking to me like that? I didn't make a thing to your Wema Bank. It's your GT. I didn't even go to your Wema Bank. You send the money to the Wema Bank? Yeah. You send the money to the Wema Bank, and you're not telling me that I don't have the right to call you. I don't have the right to talk about my money. You send my fucking 6 million naira. Is this your father that did the work to me to have that 6 million? Go and hold your bank responsible. I should hold my bank responsible. If let's assume that my bank is so careless, for instance, you have the access. It is my bank that teach you, and you say Nigeria is not. How do you expect Nigeria to be good? I work with bank managers, young man. So I don't work with commoner like you. Bank manager, I will call them. They will give me code. I will give them their percentage. So you chop and chop. Oh, you chop and chop. Yes. Oh my God, I can't just imagine. The bank manager have percentage. A whole commoner like you. Arrest your bank. Wait now, a whole commoner like you work 24 hours. Not fraud like you. Work 24 hours. Now keep money in bank. You now think that I'm not politician. If I have that is why I just consider you. I check your statements. Okay, you receive 1 million, you receive 80 something, you receive 151. I just check your statement. I pity you. I see this man is just too strongly. I have to remove small thing. The bank manager asked me to remove everything. I said no. This is upcoming. I do open an account of 126 million, 300 million. I know what to do with the accounts, not your. This is the least account I've even received for this January. So I don't understand why you are complaining. How much is 470,000 that I removed from your account? You are complaining. I removed 462,000 from your account. I used the 2,000 to sub to do the job. Then the remaining 460, I gave manager 200,000. I collect 250, 50 for my boy, 60 for my boys, and 200 for myself. We used your money on club yesterday. Now you don't know. Ineka, you are funny. You are funny. Ineka is the name showing for this thing, right? Don't go and arrest innocent soul because this thing also we work with 10 year office.
we work with bank manager, we work with payment. So just relax your mind. If you want to cash somebody, maybe you might cash the priest or you cash the wrong person. I don't care. Don't let innocent to suffer like you. Huh? I can't just imagine. Just be happy. I should be happy. Yes, go to church and do Thanksgiving. That God has saved you. God have saved me. Yes, for the hand of us. That they even call you and pity you because you can remove the full money. If you doubt it, I will remove it. Do you want me to do it? I monitor your account 247. I know you are doing that, but the account has been blocked already. You open my system and show you all the recent transactions you did. I saw when money entered your account yesterday. That was now almost 1 million naira entered the account yesterday. So I just look at it and say, you are still manager. I don't want to remove this money. I don't want to waste sub, and that is why I just removed the 462. If you check it, I purchased card of 50,000 naira, 10,000 into 5 places into this SIM. Do you know why I did that? Do you know why I don't know because I'm not sure. I want you to call so that I will explain this to you, but you just call, you are threatening with police or whatever. Police can't come to my gate. No soldier. I don't care where they are coming from. Yeah. Yes, if they come for arrest, I'll settle them, they will go. No Allah. No Allah. So we pay them, they go. So no Allah. This time around, you still prepare the way you are going to pay them. Ọkùnrin yẹn sọ wípé òun lájọṣepọ̀ pẹ̀lú àwọn bank managers kan. Ó ní kò sí báǹkì tóun lè wọ̀ láti ja èèyàn lólè. Ó ní kò sí báǹkì tóun lè wọ̀ láti fi ja àwọn èèyàn lólè. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nílùú tó lọ́ba tó níjòyè kí ni ìjọba wa ń ṣe? Láti iye ọdún yìí, ẹ̀yin náà wò rẹ̀jíìmù wọn lọ rèé o. Rẹ̀jíìmù wọn lọ rèé láti bí ọdún 5 tẹ́ ti wà nípò ṣé bí a sọ pé wà bàjẹ́ lẹ fẹ́ lé wọlé. Ọ̀nà tí wọ́n gbà léwà ìbàjẹ́ yẹn dà báyìí. Ọ̀nà tí wọ́n gbà léwà ìbàjẹ́ yẹn dà. Ẹ wò àwọn olóṣèlú wa wọ̀nyí náà. Ẹ wò àwọn olóṣèlú wa wọ̀nyí. Alẹ́ ẹ fẹ́ léwà ẹ wò gbà tí wọ́n láwọn fẹ́ léwà ìbàjẹ́, ẹ fẹ́ léwà ìbàjẹ́ wọlé, ẹ fẹ́ léwà ìbàjẹ́ wọlé. Wọ́n ní àwọn kan àwọn Yahoo boys. Tí wọ́n ń gbọ́ tí ó jẹ́ pé orí íńtánẹ̀tì àwọn tí wọ́n ti ń ṣòro bí agbọ́n tí wọ́n ti ń lu àwọn èyìnbó ní jìbìtì èèbó ní kọ́kọ́ náà ń lu ní jìbìtì báyìí o wọ́n ti ń lu àwọn ara wa náà ní jìbìtì o tí wọ́n gbá owó lọ. Now àwọn yẹn ni wọ́n fẹ́ dojú sọ ńgbà yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ EndSARS. Ṣé àwọn pé yẹn ló torí àwọn ìpakúpa àwọn ọlọ́pàá tó ṣàṣejù ńgbà yẹn. Ṣé àwọn kò ń lọ bí ariwo EndSARS tó bí ọjọ́ burúkú ọjọ́ mọ́nìgbàgbé ọjọ́ burúkú èṣùgbómímú 2010-2020 tí wọ́n ṣínà àbọ̀bọ̀lẹ̀ ní Lekki toll gate. Ṣùgbọ́n ṣé kámọ̀tànra wa jẹ́ ṣé àwọn bọ́ìsì yìí náà ọ̀pọ̀ àwọn kan náà ara àwọn ọmọ wa yìí náà ṣé wọn ò máa ṣàṣejù ẹ̀yin náà wo fídíò bíi tí àwọn bọ́ìsì kan tó yẹ kó wọ́n de pampers géńdé ọlọ́run kó de pampers lọ sí di ATM ṣó tọ̀nà tó mọ gbọ́dá ni ṣùgbọ́n dájú kan ṣe ni oríṣiríṣi ọgbọ́n làwọn èwe wa làwọn ọ̀dọ́ gan dá láti fi rówó owó òjijì ẹ̀bí wọn sì kọ́ ẹ̀yin olóṣèlú ilẹ̀ tí wọ́n débẹ̀ ńgbà tọ́rẹ́ ni tó jáde gírájúètì ẹni tó gba masters tí orí kan ṣe kan tó fẹsẹ̀ gbálẹ̀ kiri tó bá tún ríṣẹ́ 15,000 lórí iṣẹ́ 30,000 yóò bọ́ ìyàwó yóò bọ́mọ ìjọ wo ló fẹ́ jẹ́ èèyàn ọ̀nàdà tí wò ní ṣe yahoo bó ti jẹ́ pé kìí ṣe tó dáa bó ti jẹ́ pé kìí ṣe ìgbésẹ̀ tó dáa fọ́dọ̀ láti gbé bọ̀ ọ̀nàdà tí wò ní ṣe yahoo wọ́n fẹ́ lówó òjijì dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ́ káwọn ọ̀dọ́ wa ṣọ́ra wọn. Ẹ̀yin náà ẹ wo fídíò yẹn.
dáa díẹ̀ lọ́wọ́ olè díẹ̀ lọ́wọ́ olóhun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí díẹ̀ lọ́wọ́ olè díẹ̀ lọ́wọ́ olóhun bá a bá fà lọ tá a bá fà bọ̀ àwọn òṣèlú yẹn náà látún dá lẹ́bi torí pé nínú ilé bọ́mọ bá ṣe rí ẹbí yẹ́ ẹ̀ léèrè ẹbí bí ọmọbìnrin bá ṣe rí ẹ lọ wò yẹ́ ẹ̀ wò bí ọmọkùnrin bá ṣe rí ẹ lọ wo bàbá ẹ̀ wò ilé láti kẹ́ṣọ́ ròde náà tí àwọn adarí ìlú àwọn adarí orílẹ̀-èdè tí wọ́n bá kùnà láti gbé ìgbésẹ̀ tó tọ́ ìgbésẹ̀ tó yẹ láàyè tiwọn ọ̀nà dà tìlú òní fẹ́ rújú ọ̀nà dà tìlú òní túmọ̀ wọn lórí ọ̀nà dà tí nǹkan òní dàrú lábẹ́ ìṣèjọba wọn ọ̀nà dà ẹ wo iye owó tí wọ́n ń kó mi bí kàlùkàlù ẹ wo iye owó tí sẹ́nítọ̀ kan mú lọ wọlé lóṣooṣù 31 million naira lóṣooṣù fúnra àwọn náà lọ́kùnkú tún ṣìírí ara wọn nígbà tó jẹ́ pé agídí lẹ fi gbà láti san 30,000 fún òṣìṣẹ́ níparí oṣù ṣẹ́yìn gan tó repo sí mọ́tò owó ńláńlá làwọn tó dipò mú kó mì bí kàlùkàlù jọ̀wọ́ la fẹ́ ṣe léyìí dà ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ ẹgbọ́rọ̀ yẹn ẹgbọ́ àlàyé ọ̀rọ̀ yẹn lẹ́nu Fálànà Barrister sọ̀rọ̀ Sànù SAN ó sọ̀rọ̀ tó ṣìyàn létí nípa bí wọ́n ti ń kó òlú mi kò dẹ̀ sí tí wọ́n rí ṣe sí lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé tó o bá lọ jí agolo kan jí mílìkì 15 naira mílìkì ó ń ṣàṣẹ́ẹ̀tì 15 naira tí wọ́n bá gbá ọmú wọ́n lù ọ́ wọ́n pa wọ́n dáná sun ọ́ bó o bá jí 200 naira wọ́n lù ọ́ wọ́n pa wọ́n dáná sun ọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kéèyàn jí owó tó wọ 10 million 200 million billion ó ti parí wọ́n máa celebrate ẹ̀ ní ṣòye ó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ Fálànà ẹ jẹ́ á wo fídíò Fálànà. As a matter of fact, all the armed robbers in Nigeria, all the money they have stolen since 1960 has not been up to 191 billion naira stolen by an executive of a bank. I'm sure you know what I'm talking about. Yes. A lady executive of a bank was charged with stealing 250 billion naira. She pleaded with the government, can I do plea bargain? I will return 194 billion naira. Now, and I'm saying all the money stolen by armed robbers since 1960 has not been equal to that. But we are then told by the ruling class, aided by imperialism, that everybody should mind his own business because of the fear that if you have a united African country in Nigeria, 170 million people, that is one of the largest markets in the world. So for them, they want to keep us divided so that it's easy to rule us. And that is what is going on. Now, Prof, I've enjoyed your lecture. Very stimulating. I have one or two problems. Yes, Africans are corrupt, but I beg you, don't be tempted to jump to the conclusion of the West that stigmatizes us as the most corrupt people on earth. It's not true. America, Britain are the worst corrupt nations on earth. Prof, the Transparency International try to rank great corrupt countries. They say Nigeria is corrupt, Ghana is corrupt, Cameroon is corrupt. But Switzerland, that warehouses all corrupt money in the world, is never in that reckoning. Secondly, sir, and I think that was the point Nkrumah was making, neocolonialism, the last stage of imperialism. Corruption, we must know, sir, is a manifestation of corruption. Because, like Fela said,
Fela once asked me, I feel you are a professor of law. Fela said, Femi, with all this your funny law, now, where did you get the idea of fraud from? Money laundering. If the Western people were not stealing, there would be no word like fraud. No word like stealing. But Fela then warned us, don't accept their language and their ideology. When you say money laundering, Fela said, what is money laundering? But if you say a man is a thief, in the school, his children will be ashamed when you say your father is a thief. But when you say the man is engaged in money laundering, it means nothing. Oúnjẹ tájà kan jẹ ojú tí wọn tẹ lébùrà mẹ́rin máa jẹ. Then ọjọ́ kú ẹyẹ kò gbọ́ mímọ́ fò. Ajá lè wá ń ta tó ń bá ju ẹran ṣáájú sí tó bá ti jẹ ajá máa kú. Ajá pàpà lórúkọ tó ń jẹ tó bá ti pè lórúkọ yìí tó máa gbórí wálẹ̀ jẹ́. Mo lè mú ajá lé ẹ ní géètì ẹ kí mo wá sí chọ́ọ̀chì yìí kí tó mú padà kí tó ṣe ṣíbrè ní ẹlẹ́. Kì í ṣe nǹkan tó gbójúlé. Jésù ló yẹ ká gbójúlé. Gbígbó ajá ò gba àdúgbò lẹ̀. Gbígbó ajá ò ní kí confusion má wọlé. Gbígbó ajá ò ní kí ẹni tó ní ilé má ní running stomach. Gbígbó ajá ò ní kí èèyàn má ṣe kíni kí wàhálà má ṣẹlẹ̀. Kó lọ máa àwọn ẹ̀gbọ́n ẹ̀ méjì wá kárí wọn náà. Ṣé mo máa ń family mi? Àwọn tó ń dì mọ́ lára tó láwọn ẹbí wọn yìí. Ṣé mo tẹ́yàn bá ti ní lárí tó máa ń lé èèyàn? Ta lè yan wèrè tó wà lábẹ́ bíríjì Òṣòdì? Ṣé ó lè jẹ làbàgán? Àbí kí ló pé jọ́sùn àbí Lábógínì? Jagaban of Bogusa. Mi ò mọ̀ ń pa Jagaban, mi ò mọ̀ ń pa Aṣíwájú of Lagos. Gbogbo ẹlẹ́dàá Aṣíwájú of Lagos kì í ṣe ọmọ Èkó náà, ọmọ Àràgbèjì ni. Tó bá fẹ́ máa Aṣíwájú, ajé Àràgbèjì. What are you talking? Ẹkùn bọ́dílọ́n kọ́ Jakulọ́n ni. Lọ́wọ́ mọ́ṣúárì lé ni wọ́n ti ṣí bẹ̀ severally. Wọ́n ti kóyàn síbẹ̀ kí la mú wá. Kí ni Tinubu mú wá lọ́jọ́ the day Tinubu was born? What was he brought? Where was he born? Is it a hospital or ilé alágbo? Ask him now. Àbíbi tí ìyá ẹ̀ ti ń ru ẹrù ta. Dẹ̀nà wá dẹ́nsì Ọlọ́run rẹ́rìn sí ẹ. O tún wá kọjá àyè ẹ. Ó ń ṣe làwùlàwùlàwù bí iná petrol. Ṣé mo ṣe ń ṣe láìfù nìyẹn? Ó dùn Ọlọ́run pé owó ṣìnà dọ́dọ̀ Tinubu. Ó ń dùn Ọlọ́run pẹ̀lú bá wọn ṣe pa àwọn ọmọ yẹn. Ó dẹ̀ ń dùn Ọlọ́run ìkan tó lọ́ọ́ máa ṣe fún Sanwó-Olú àti Tinubu. Àwòrán ọ̀run ti 1 Samuel 3 from verse 10 wọ́n ní what I will do to Saul, what I'm going to do to Eli. Anybody that had it, his ear with twinkled. Then 1 Samuel 15 from 10. Capitalism, federal system yẹn ò ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́. Ẹ wo kíní tó múlẹ̀ wá lọ́wọ́ yẹn constitution yẹn. Ìwé yẹn ó ṣe ìwé ìyè, ìwé ikú ni. Nigerian constitution is a death trap. Abẹ́rẹ́ nǹkan báyìí, ibi abára wa dé rèé o. Ibi tá a bára wa dé rèé, èyí làwọn ọmọ Yorùbá ń rí. Èyí ni Sunday Ìgbòho ń rí. Èyí lọ̀pọ̀ àwọn àgbààgbà Yorùbá ń wí tí wọ́n fi ń sọ wípé àníṣe ẹja dá wà láàyè ọ̀tọ̀. Ẹjọ́ kálukú ó pín, ó fàn kọ́fàn òótọ́ ọgbẹ̀gìrì kí kálukú ó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní. Tí wọ́n rí rèé tí wọ́n fi ń sọ gbogbo tí wọ́n fi ń gbègbèsẹ̀ tó ń gbé. Ẹ̀wà ìlú ìtiwádìí ìlú téèyàn ti gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ mọ́. Ẹjẹ́ ń chípin eléyìí, ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀. Wọ́n láwọn ti ń ṣiṣẹ́ gbogbo táwọn lè ṣe pẹ̀lú international bodies àti àwọn orílẹ̀-èdè àgbáyé láti lè rí dájú pé Sunday Igboho ó gba òmìnira láìpẹ́ jọjọ. And ṣé kí n má tàn yín jẹ, before 2023 Sunday Igboho máa jáde. 2022 tá a wà yìí Sunday Igboho ó máa jáde láti ìmọ̀lé kò dẹ̀ ní pẹ́ mọ́ nínú ọdún yìí ni kò dẹ̀ ní pẹ́ gan. Kò ní pẹ́ ẹja máa wò bọ̀ bí wọ́n ṣe ń gbé àwọn ìgbésẹ̀ yẹn one after the other. Now àyàbá nìyẹn. Nísìnyí oníkálukú tó ti ń sáré báwo làwọn ṣe máa rí
ọbẹ̀ pọ́nlá ní sáà tó ń bọ̀ wọ́n ti ń sáré 2023 wọ́n ti ń sáré 2023 àwọn olóṣèlú wọ̀nyí ẹ wo lẹ́lẹ̀ wọn wò báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ wo ni wọ́n ń ṣe tí wọ́n fi kọ́lá wọ̀nyí jọ orí èmi àti ẹni wọ́n fá tí wọ́n fọ̀dà kùn wọ́n gba tàpó tiẹ̀ tàpó tèmi òní wọ́n gbà jọ táwọn fi ń ṣararin dín abájọ tí bíbélì fi sọ pé a ó gbà lọ́tọ̀wọ́ aláìní fẹ́ni tó ní kò á mọ̀ ṣe báyìí bí ṣé wọ́n máa gbà látọwọ́ aláìní fẹ́ni tó ní báyìí gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí tàùn síra wọn lẹ́nu àìpẹ́ yìí ó ní El-Rufai ló sọ̀rọ̀ ó lóun ò lè ọgbọ́n tí ẹ̀pá agbẹnusọ ẹ̀ ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀ wípé òun ò lè máa díje dupò pẹ̀lú tani ó ní pẹ̀lú ẹni tó jẹ́ drug baron àwọn tí ń ṣe olóògùn abẹnugan kọ̀ọ̀kan mú sọ oògùn olóró tàlẹ́ntì ń bá wí ẹ̀ máa mọ́ kàwé ìròyìn dáadáa yóò ti yé olóhùn ò lè jẹ́ running mate pẹ̀lú olóògùn olóró ẹni tí ń drug pusher onírúurú nǹkan làwọn olóṣèlú ẹ̀ ṣe ẹnu mi kọ́lẹ́ ti gbọ́ pé ìyá ti ṣàkú ká ní mo láǹfààní sí fídíò El-Rufai yẹn ni mi ò bá play ẹ̀ fún yín kẹ́ ẹ fúnra yín kẹ́ ẹ wò ó ṣùgbọ́n right up yẹn ló wà nílẹ̀ now àwọn èèyàn wá ń pariwo síta pé Tinubu kùnà láti sọ̀rọ̀ lásìkò EndSARS pé ṣe ló ti ẹ̀sápò ń lù wọ́n lọ àtàkì wọ́n lọ ṣe ìkọlù sí wọn ní gàngàn kò tiẹ̀ sọ̀rọ̀ kò wí nǹkan kan ṣùgbọ́n ó lè kówó jọ láti lọ sókè ọya lọ́hùn nílẹ̀ Haúsá láti lọ mọ́ fún wọn lẹ́bùn fún wọn lówó fún wọn lóúnjẹ pé ṣé bí òpá àwọn ará bíi àwọn tó wà ní lákàtà ẹ̀ pé mélòó ni Ògùn state sí Èkó mélòó ń Lẹ́kì sílé ẹ̀ mélòó ń Lẹ́kì tó gate sílé ẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ oríṣiríṣiríṣiríṣi ẹ máa rí yẹn wò nínú fídíò wa tó ń bọ̀ àwọn àlàyé ọ̀rọ̀ táwọn èèyàn ṣe ẹ máa rí yẹn wò nínú fídíò wa tó ń bọ̀ àtàwọn tó sọ pé àwọn tì lẹ́yìn àwọn sọ̀pọ̀ọ̀tì ẹ̀ àtàwọn tí ń pé àníṣe gbogbo ẹ̀ ẹ̀rí wò nínú fídíò wa tó ń bọ̀ àtàwọn àṣírí mi ẹ̀rí yẹn wò nínú àwọn fídíò wa tó ń bọ̀ lórí àwọn àlàyé ọ̀rọ̀ yìí àṣé àsọtẹ́lẹ̀ kan ti wà ṣáájú àsìkò yìí tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ láti gbà yẹn wọ́n dọkumẹ́ǹtì ẹ̀ á ṣí síta fún yín nínú fídíò wa tẹ̀ ń wò lọ́wọ́ yìí nípa Tinubu nínú fídíò yẹn náà ti jóyè wá wípé ẹni tẹ́ ń wò bíi Tinubu yẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣóun gan ló lórúkọ yẹn ṣá ta gan ló ń jórúkọ yẹn gangan ṣẹlòmíì ló ń jẹ ṣé aṣọ aláṣọ lẹni tá à ń pè ní Bọ́lá Ìgè lẹni tá à ń pè ní Bọ́lá Ahmed Tinubu ṣé aṣọ aláṣọ ló gbé wọ̀ ló dàbúra ní àbáṣọ tiẹ̀ ṣé ẹ̀gà ní ẹlẹ́ǹgà tí ń wọṣọ aláṣọ ní àbáṣọ ara ẹ̀ ló wọ̀ sórúkọ ara ẹ̀ ló ń jẹ́ ṣé ọmọ ìpínlẹ̀ Èkó ni àbọ̀mọ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé ìlú Ìrágbìjí ni wọ́n ti bí ní tòótọ́ ṣé ọmọ bíbí ìlú Ìrágbìjí nípínlẹ̀ Ọ̀ṣun ni àbí ọmọ ìpínlẹ̀ Èkó báwo ni ó ṣe jẹ́ gan nínú fídíò yìí ẹ láǹfààní àti rí i ṣùgbọ́n kó tó dàsìkò yẹn ẹ ṣe nǹkan kan fún mi ẹ subscribe sórí Yorùbá Gidi TV tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ subscribe sórí channel yìí bákan náà ẹ tẹ agogo ìránnilétí yẹn ẹ like fídíò wa kẹsì drop comment yín ẹ wo fídíò yìí eléyìí tí wọ́n fi hàn yín níbi tí wòlíì Tibetan tó ti sọ̀rọ̀
àwọn ọ̀rọ̀ àṣírí tẹ́nìkan ò gbọ́ rí nípa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Sorry, sir. The name you mentioned, that man brought his name. ẹ máa wo fídíò yẹn bọ̀ o kẹ́ ẹ gbálà yìí. I understand. His name is on his tummy. Tell him to come here and take off his t-shirt. They use cashew nut to write the name of on his belly. Is the document he's using. Orúkọ ọmọ ọlọ́mọ and family, only family. Ló ń jẹ́ orúkọ ẹ̀ ló ń jẹ́ yẹn. And name is very important in life. When you look at Luke 2, from verse 30 to 41, he said they brought the boy Jesus Christ before the church for what? To give him a name. Aṣíwájú did not have a name. All what he's using is fake. The chieftaincy they gave to me is fake. What he was doing is lying. Before I finish the interview, I will tell you his original name. I know his name. That's not his name. So automatically, when you call Iyabeji's dog there, the name is Good Luck. The name of that dog is Jonathan. He has been answering that name now for the past 11 years. So when we go out here, just say, Good Luck, you see the dog running down. That's the name they gave to that dog when he was a puppy. You know what I'm saying? Yes, sir. I don't know where Iyabeji got his own money. Èèyàn olórí burúkú èèyàn ló ń sin ajá. Oúnjẹ tájá kan jẹ, ojú tí kan tó lébùrà mẹ́rin máa jẹ. Then ọjọ́ kú ẹyẹ kò gbọ́ mímọ́ fò. Ajá lè wá ń ta tó ń bá ju ẹran ṣáájú sí tó bá ti jẹ ajá máa kú. Ajá pàpà lórúkọ tó ń jẹ. Tó bá ti pè lórúkọ yìí tó máa gbórí wálẹ̀ jẹ́. Mo lè mú ajá lé ẹ ní géètì ẹ kí mo wá sí chọ́ọ̀chì yìí kí n tó mú padà kí n tó ṣe ṣí bírèèni ẹ lẹ̀ kí n ṣe nǹkan tó gbójúlé Jésù ló yẹ ká gbójúlé gbígbó ajá ò gba àdúgbò lẹ̀ gbígbó ajá ò ní kí confusion má wọlé gbígbó ajá ò ní kí ẹni tó ní ilé má ní running stomach gbígbó ajá ò ní kí èèyàn má ṣe kí ni kí wàhálà má ṣẹlẹ̀ bó tó bá calculate owó yẹn láàrin ọdún kan wọ́n kò síbi kankan wò wà rí èmi fún ara mi láńlẹ́dì pápá láńlọ́ọ̀dù pápá mi ò jẹ́ tájá yìí ẹ̀yà kì í mọ́lẹ̀ kẹgbẹ́ fún Kàlàbá kí Kàlàbá fi ṣe pepper soup. Then when you look at what Tinubu is saying, Tinubu is mentally derailed. Somebody who has been taking cocaine, who has been living on drug. Bóyá ọ̀sẹ̀ mú tán bóyá ọ̀sẹ̀ mú gbó tán nígbà tó ń interview ẹ̀ ó mọ̀. Ó dẹ̀ ń gbọ́rọ̀ ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n á jẹ́ bí bàbá ẹ̀. Wọ́n ń bèrè lọ́wọ́ ní Lagaban, Sugarban, ṣé orúkọ gidi ni wọ́n yẹn. He said it, I'm saying the Jagaban. Gidi ni wọ́n yẹn, wọ́n ti kó dé Labagan. Ta ló jẹ́rú ẹ̀ lé ẹ̀? Kó lọ máa àwọn ẹ̀gbọ́n ẹ̀ méjì wá kárí wọn náà. Ṣé mo máa ń fámìlì mi? Àwọn tó ń dì mọ́ lára tó ń láwọn ẹbí wọn yìí. Ṣé mo tẹ́yàn bá ti ní lárí tó máa ń lé èèyàn? Ta lè yan wèrè tó wà lábẹ́ bíríjì Òṣòdì? Ṣé ó lè jẹ Labagan? Àbí kí ló pe jọ́sùn àbí Labogini? Jagaban of Bogusa. Mi ò mọ̀ ń pa Jagaban, mi ò mọ̀ ń pa la. Aṣíwájú of Lagos. Gbogbo ẹlẹ́dàá aṣíwájú of Lagos kì í ṣe ọmọ Èkó náà, ọmọ Àràgbèjì ni. Tó bá bẹ́ẹ̀ máa aṣíwájú ajé Àràgbèjì. What are you talking? Ẹkùn body long kọ́ Jakulon ni. Kí n mọ̀ mọ̀ra yín ni, ṣé bẹ́ẹ̀ mọ àwọn tẹ́jọ́ lọ school? Ṣé mi ò mọ méètì mi ní Saramaris ni? Ṣé mi ò mọ méètì mi ní àwọn school tí mo lọ ni? Ṣé mi ò mọ méètì mi ní theology school tí mo lọ ni? Ṣé wọn mọ wọ́ọ̀tì tèmi ń bẹ̀ ni? Wọ́n dẹ̀ ti eléyìí kiri ọmọ ìyá àjẹ́. People are pity. See the man in the ignorance or ignominy of the people around Tinubu ó pẹ̀lú nǹkan tó fi ń ti kiri àwọn èèyàn ló máa ti pa ó máa ti pa gbẹ̀yìngbẹ̀yìn ní. When you look at Psalm 73 verse 22. And when you look at the book of 1 King 12, 1 King 19, and then 1 King 3. Come on, see it. The one, yes. So foolish was I, and ignorant. I was as a beast before thee. You see the man you are calling Abagan? Or Jabagan? Or Lolugad?
the man who made the money from the offices. He did not have a farmland. He did not have an airline, and he's the richest man. Is it like Dangote? He made money in politics, have you? Yes, sir. Yes, sir. Made money in politics. Yes, sir. After it. That's what made him the richest person in Lagos. You can't call him the simple name to call him only. You refuse. And you are arrogating a chief. How do you say to him? Isaiah 56, verse 10. Isaiah 56, 10. Romans 10, verse 1 to 4. Who is Tinubu? If watchmen are blind. Even when watchmen are blind. They are all ignorant. They are all dumb dogs. Yes. They cannot bark. They cannot bark. Sleeping. Àwọn tó ń yí káàkiri, tó ń yí Tinubu káàkiri. They are dumb dog. Who is Awolowo? Awolowo is a lawyer. He proved it before he died. Who is Faja Miroko? Yes. Who is Oni of Ife? Who is Oni of Ife? Sijuade Olubuse. O bá tẹ Dade bolẹ̀ kó fi ojú adé kó fi délẹ̀ báyìí. Sijuade kan. Would like àti máa gbọ́rọ̀ àwọn pípọ̀ wọ̀nyí sórí jù. Ojo bóyá àwọn náà ṣe fẹ́ jalè. Ayé ni kò tí ì ṣe fún ẹ. Olubuse too ni sir. Olubuse kejì ni sir. Oni of Ife. The kìnìún onímọ̀lẹ̀ of Ife sir. Àbẹ́ rí nǹkan bí? Lówe làálùlù àgídìgbò ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n ní ju àwọn ọ̀mọ̀ràn ló lè mọ̀. Ọ̀rọ̀ rèé èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ lórí prógrámù yìí, mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ nínú fídíò tí ń bọ̀. Àlàyé ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní àwọn gbà fún Tinubu nítorí irú èèyàn rẹ̀ tó jẹ́ ẹ láǹfààní àti wò. Àwọn tí wọ́n tún fa àwọn kò mọ́ òkun ọ̀rọ̀ kan yọ wípé àníṣe kò tẹ́ àwọn lọ́rùn ń táwọn àwọn ò lè tì lẹ́yìn bá di 2023 ẹ láǹfààní àti wò. Kí ni tú táwọn báǹkì tán fi àwọn èèyàn lù pa, àwọn báǹkì wo ló ti sòpàǹpá pọ̀ pẹ̀lú àwọn ẹni ibi tí ń jíni lówó yìí? Kí ni ìgbésẹ̀ tíjọba ti gbé lórí ẹ̀ àbí ìjọba ò tiẹ̀ gbé ìgbésẹ̀ kankan rárá? Ẹ láǹfààní àti wò. Ọlọ́run ó sì fún wa ṣe, Ọlọ́run ó bá wa ṣe, yóò bá wa ṣe láṣeyànjú. Ẹ ṣé o, Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ọ̀rọ̀ ń ló ká mi lára tó bẹ́ẹ̀ tí n fi lè dákọ̀ mi lọ́wọ́ bẹ̀rẹ̀. Ẹ máa bá wa wo ìkànnì Yorùbá Gidi TV, ẹ sì ṣe nǹkan kan fún mi, ẹ subscribe, ẹ tẹ aago ìránnilétí yẹn, ẹ like fídíò yìí kí ẹ sì fi kọ́mẹ̀ntì yẹn sílẹ̀. Yóò yẹ wá, kò ní yẹ lẹ̀. Ẹ ṣeun o, mo gbádùn yín bẹ́yìn náà ti ń gbádùn wa. Fásùgbà mi dé. Lọ́tẹ̀ yìí o, èmi gángan máa gbọ́. Fásùgbà mi dé. Ọ̀rọ̀ rẹ ló wù wá ká máa gbọ́ o. Fásùgbà mi dé. Ẹ o Ọlákúnlé mi Fásùgbà. Fásùgbà mi dé. Adùn idán la wà lórí rẹ̀ o. Fásùgbà mi dé. Ẹ wo educative program tí a mi sọ. Fásùgbà mi dé. Àwa ò ní kólókó máa roko. Fásùgbà mi dé. Àwọn tẹ̀ní kọ́lá náà máa yẹ̀nà. Fásùgbà mi dé. Àwọn tó bá roko kó máa gbọ́ wa lọ. Tó bá yẹ̀nà kó máa gbọ́ wa lọ. Ẹ Ọlákúnlé mi ọmọ Fásùgbà o. Fásùgbà mi dé.